a kú dédé àsìkò yìí, a kú kó lè dá yóò rọrùn fún wa láṣẹ Elédùà, àmín. Ọjọ́ ìṣẹ́gun lónìí Tuesday tí í ṣe ọjọ́ kejì nínú oṣù keje ọdún 2024. Fúnmi Adénúgà ló mú ìròyìn fẹ́lifẹ́li wá sí ojú amóhùnmáwòrán yín. Síwájú kẹ́ ẹ tó yára gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ná, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí nílé iṣẹ́ ológun ikọ̀ ojú omi tó tún jẹ́ ọkọ sí arábìnrin ọ̀kan nínú àwọn alákòóso lábẹ́ ètò ìṣèjọba Goodluck Ebele Jonathan tó tún jẹ́ alákòóso fún ohun àlùmọ́nì àti epo bẹtiróòlù lórílẹ̀‐èdè wa Nàìjíríà, arábìnrin Alison Dizaini Madueke, ọkọ rẹ̀ eléyìí tó jẹ́ Admiral Alison Madueke tí í ṣe ọkọ arábìnrin yìí, òun mà ló ti kọ ìwé jẹ̀rànjẹ̀ràn ẹ̀písítẹ́lì ńlá kan eléyìí tó kọ ránṣẹ́ sí ilé ẹjọ́ gíga ti ìjọba ìpínlẹ̀ Èkó tó kalẹ̀ sílùú Ìkẹjà lánàá ọjọ́ ajé Monday tí ṣe ọjọ́ kìíní nínú oṣù keje ọdún 2024 yìí, wípé òun rọ ilé ẹjọ́ yìí láti bá òun sọ fún ìyàwó òun tí í ṣe alákòóso tẹ́lẹ̀ eléyìí tí wọ́n so ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́ lọ́rùn lórí bó ṣe ṣe àwọn owó kan kúmọkùmọ lásìkò tó ń bẹ gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ epo bẹtiróòlù àtòhun àlùmọ́nì ní orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀, tó sì wà nílé ẹjọ́ pẹ̀lú àhámọ́ tó wà pẹ̀lú ìgbẹ́jọ́ èyí tó ń jẹ́ èyí tó mú Admiral Alison Madueke láti sọ fún ilé ẹjọ́ náà kí wọ́n bá òun rọ arábìnrin Dizaini láti yọ orúkọ òun kúrò nínú àwọn orúkọ tí yóò máa lò, nítorí wípé orúkọ rere ó sàn ju wúrà òun fàdákà lọ. Admiral Alison Madueke, ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí níléeṣẹ́ ológun ikọ̀ ojú omi, ló ní òun rọ ìyàwó òun, bó tilẹ̀ jẹ́ pé lótìtọ́ àti lódodo lọ́kọláya eléyìí ti ìlànà òfin ńlá wọn ṣe, ṣùgbọ́n ó ní láti ìgbà tó ti ń dá ẹjọ́ náà tó ti ń lọ bọ̀ nílé ẹjọ́ ló jẹ́ wípé orúkọ òun gangan Alison Madueke lórúkọ eléyìí tí àwọn èèyàn ń lò jù nílé ẹjọ́ àti nínú àwọn ìwé ìròyìn tó fi mú àwọn móhùnmáwòrán àti rédíò tí wọ́n bá fẹ́ kà á. Wọ́n ní Alison Madueke tí í ṣe alákòóso tẹ́lẹ̀ rí, ó lé orúkọ òun sì rèé, ìyàwó òun ó ti ń bàjẹ́, orúkọ rere sì sàn ju wúrà fàdákà lọ. Ó wá ní kílé ẹjọ́ náà kí wọ́n pa láṣẹ fún Dizaini láti yọ orúkọ òun kúrò nínú orúkọ tí ó máa lò tí wọ́n bá ti gbé wá sílé ẹjọ́ fún ẹjọ́ èyí tí wọ́n kà sí lọ́rùn ní orí owó kúmọkùmọ kan èyí tó ṣe, tó sì nu àwọn owó ọ̀hún ní pọ́npọ́ pẹ̀lú bó ti kó owó náà jẹ lásìkò ètò ìṣèjọba Jonathan. Alison Madueke ó ní ilé ẹjọ́ yìí òun rọ̀ wọ́n kán tètè gbé ìgbésẹ̀ ní pápápá láti sọ fún ìyàwó òun Dizaini kó yọ Alison Madueke kúrò nínú orúkọ rẹ̀, kó padà sí orúkọ èyí tó ń lò tẹ́lẹ̀ síwájú kí wọ́n tó fẹ́ra, èyí tí wọ́n mọ̀ sí Agama, kó máa lo Dizaini Agama nílé ẹjọ́, kó má lo Alison Madueke nílé ẹjọ́ mọ́ nítorí pé orúkọ òun ọ̀pọ̀lọpọ̀ ọdún lòun ti fi kójọ láti lè jẹ́ orúkọ rere, ṣùgbọ́n arábìnrin kan àbí ènìyàn kan kò lè wá láti ibì kan láti wá ba orúkọ òun jẹ́ fún òun, gẹ́gẹ́ bí ọkọ rẹ̀ bó ti sọ nínú ìwé tó kọ wípé kí Dizaini yọ Alison Madueke kúrò nínú orúkọ òun, kó máa lo Agama tó bá ti fẹ́ dá ẹjọ́ tí wọ́n kà sí lọ́rùn ní ilé ẹjọ́. Àrùn jẹjẹrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí wípé kí wọ́n dákun dábọ̀ jìnnà sí à ń ya àwòrán sí ara tá a mọ̀ sí tattoo, wípé tattoo yìí a máa fa ẹ̀jẹ̀ jẹjẹrẹ. Bákan náà ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló máa ń tara ohun tí a yà sí ara tá a mọ̀ sí tattoo yìí ló máa ń tara rẹ̀ wọnú ẹ̀jẹ̀ ènìyàn, tó sì jẹ́ wípé ó dìgbò bá di ọjọ́ alẹ́ kéèyàn ó tó bẹ̀rẹ̀
ó jẹ́ ohun tó burú jáì, ó yára pàyàn ju àrùn HIV àti AIDS lọ. Gẹ́gẹ́ bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀hún bí wọ́n ti sọ̀rọ̀ náà, wọ́n wá rọ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà láti dákúndábọ̀ kí wọ́n jìnnà sí à ń ya tàtú sára. Bákan náà kí wọ́n jìnnà sí ohun gbogbo eléyìí tó lè máa fa àpá sí wọn nínú àwọ̀ ara wọn, nítorí nípa àpá yìí bó bá ti ń pọ̀ jù lára láti bẹ̀ ó ṣeé ṣe kí àìsàn búburú tí wọ́n ń sọ yìí kó ta kóró wọnú ẹ̀jẹ̀ wọn tó sì máa bẹ̀rẹ̀. Àwọn ẹgbẹ́ náà tí wọ́n sọ̀rọ̀ ọ̀hún níbi ètò kan àti ìlanilọ́yẹ̀ èyí tí wọ́n gbé kalẹ̀ láti la àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́yẹ̀ lórí jíjìnà sí yíya tàtú àti àwọn ohun tó bá lè máa mú ara bíbàjẹ́ wá àti lílo àwọn ìpara eléyìí tí wọ́n fi ń bó àwọ̀, wípé àwọn nǹkan wọ̀nyí ó léwu ó sì jẹ́ ohun tó yára pàyàn ju ikú eléyìí tó yẹ kó múyàn lọ lọ́jọ́ ogbó ẹni. Lórí àrùn onígbáméjì kọ́lẹ́rà eléyìí tó tún dédé bẹ́ wọ̀lú bí ìgbà olè bẹ́ wọlé ní òru ọ̀gànjọ́, èyí tó ti ń bẹ̀rẹ̀ sí nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bẹ nílé ìwòsàn fún ìtọ́jú báyìí o. Ìbẹ̀rùbojo ọ̀hún ló ti mú àwọn olùgbé Ọjọ́ta sí Olúṣosùn àti àwọn òṣìṣẹ́ níbẹ̀ láti ké gbàjarè sí ìjọba ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ wọn bí wọ́n ṣe ń fi ilé wọn sílẹ̀ láti sá àsálà fún ẹ̀mí wọn lórí ìbẹ̀rùbojo àrùn kọ́lẹ́rà tá a mọ̀ sí onígbáméjì, èyí tí wọ́n ní ó tún tó dé bẹ́yọ báyìí tó sì ti ń pa àwọn ènìyàn. Àwọn ọ̀ràn wọ̀nyí òun ló jáde lẹ́nu àwọn olùgbé agbègbè Ọjọ́ta pẹ̀lú bí wọ́n ṣe fi ilé wọn sílẹ̀. Bákan náà àwọn tí wọ́n ní ilé iṣẹ́ ní agbègbè Ọjọ́ta sí Olúṣosùn ní oníkálukú wọn ti fi ilé iṣẹ́ wọn sílẹ̀ láti lọ bòmíì fún àsìkò tá a wà yìí lórí ìbẹ̀rùbojo àrùn jẹjẹrẹ onígbáméjì eléyìí tó ń ṣekú pa àwọn ènìyàn tá a mọ̀ sí kọ́lẹ́rà. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ ọ̀hún, wọ́n ní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ilé tí ìpínlẹ̀ Èkó tí wọ́n ń dalẹ̀ sí, wọn yóò kó wọn kúrò ńbẹ̀ tí wọn yóò sì sọ bẹ̀ di tí à ń dalẹ̀ sí o. Wọ́n ní láti ìgbà náà ìjọba ìpínlẹ̀ Èkó ìgbésẹ̀ ohun èmí ni wọ́n yà mọ́ o. Wọ́n ní báyìí tí àìsàn eléyìí onígbáméjì tuntun bẹ́wọ̀lú o, wọ́n ní òórùn èyí tó ń jáde láti agbègbè Olúṣosùn èyí tí àwọn òṣìṣẹ́ kólẹ̀kódọ̀ ti lọ́mà èyí tó ń kó ilẹ̀ ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ń dalẹ̀ sí yìí, wọ́n ní òórùn ọ̀hún ó burú jáyè pẹ̀lú bí òjò bó tún ṣe ń rọ̀ sí yìí. Wọ́n ní òórùn rẹ̀ ó jẹ́ nǹkan tí ò ṣe gbà mọ́ra, ó sì léwu sí ìlera àwọn ènìyàn. Gẹ́gẹ́ bí àwọn ènìyàn ọ̀hún ti sọ̀rọ̀, wọ́n ní kì í ṣe agbègbè Ọjọ́ta nìkan ní òórùn ilẹ̀ tó ń bẹ ní Olúṣosùn yìí ìyìn ló ń dà láàmú, bí kò ṣe wípé ó tún tàn síwájú lọ sí àwọn agbègbè bíi iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó tá a mọ̀ sí Ìkẹjà Secretariat, bákan náà Ìyànà Òwòrò, Ògùdù àti àwọn agbègbè míì èyí tó fọwọ́ pẹ̀ lọ sí ọ̀nà Kétu Ọjọ́ta àti díẹ̀ belenja eléyìí tí wọ́n ní ó fẹ́ lọ sí ọ̀nà òpópónà márosẹ̀ Odò Ìyá Alárò ní ìpínlẹ̀ Èkó. Lákòótán nínú ọ̀rọ̀ ọ̀hún, àwọn olùgbé agbègbè ìrawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkó láti bá wọn wá wọ̀rọ̀ kàn fi ṣàdá lórí òórùn ẹlẹ́tikẹ, òórùn onígọbọyì èyí tó ń jáde látorí àkìtàn ìdalẹ̀sí ti àwọn lọ́mà èyí tó wà ní Olúṣosùn ní ìpínlẹ̀ Èkó. Tó ẹ̀yin ará, ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà oògùn ìbílẹ̀ aṣaralóore èyí tí wọ́n fi ewé àti egbò kójọ S2 herbal mixture. Tá a bá padà dé, ìròyìn fẹ́lifẹ́li yóò máa tẹ̀ sí ọwọ́ iwájú. Látijọ́ aláyé ti dáyé, lọ́kọ tí ń solówó orí aya, tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́. Tẹ́rẹ̀ ìgbà
ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déere tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí àyà Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 herbal bitters fátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn S2 herbal bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC S2 herbal bitters ilé-iṣẹ́ S2 ultimate holistic spiritual herbal remedy international limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́kọ̀ọ́ sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 herbal mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga diabetes low sperm count ìdákọ́lẹ̀ arthritis bone fat blood cleansing rheumatism infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 herbal bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. ẹ káàbọ̀ padà a lérò yìí pé ẹ ti gbọ́ ìpolówó ọjà S2 herbal mixture bó ti ń ṣara lóore fún ọkùnrin àti fún obìnrin látàrí ewé àti egbò tí wọ́n fi kó jọ ẹ̀yin náà má jáfira ẹ lọ rèé mú tiyín lónìí nítorí ìlera ń lògùn ọrọ̀. ilé ẹjọ́ kan èyí tó kalẹ̀ sílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó eléyìí tó ń rí sí àwọn ìwà ọ̀daràn mímáa fi tìpátìkúùkù ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ kòtó àti àwọn tí wọ́n ń ṣe òwò ẹrú ènìyàn eléyìí tó wà nílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ju arákùnrin kan ọ̀dọ́langba ẹni ọdún 21 sí ẹ̀wọ̀n gbére o. ọ̀gbẹ́ni ọ̀hún eléyìí tí wọ́n ní ó fi tìpátìkúùkù ní àjọṣepọ̀ kò tọ́ pẹ̀lú ọmọdébìnrin léńjeléńje ọmọ ọdún 4 eléyìí tó fẹ́ bá yí ọmọ ọ̀hún jẹ́ ọ̀gbẹ́ni Sunday Uche ẹni ọdún 21 ọ̀hún òun nílé ẹjọ́ náà ti pa láṣẹ lánàá ọjọ́ ajé Monday ọjọ́ 1 oṣù keje ọdún 2024 wípé kó máa lọ tààràtà sínú ọgbà túnṣe níbi tí ó ti lo dáúlà rẹ̀ lálòtán tó ní gbére o lórí ìwà búburú ọ̀hún tó wù gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀. ọ̀gbẹ́ni Sunday Uche tí ṣe ẹni ọdún 21 náà ló hùwà kò tọ̀hún ní ọjọ́ kejì oṣù kejì ọdún 2017. láti ìgbà náà ni wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ tó ti wà ní àhámọ́ o ṣùgbọ́n àná òde yìí ní ìdájọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ló wá lórí rẹ̀. ọmọdékùnrin ọmọ ọdún 21 náà ni èyí tó ń ta ẹ̀pà tó sì jẹ́ wípé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ń ló fi tan ọmọ ọdún 4 obìnrin ọ̀hún wọnú yàrá rẹ̀ pẹ̀lú ẹ̀pà yìí pé kó wá gba ẹ̀pà èyí tó ní òun fún ọmọ náà ní ẹ̀pà eléyìí tí ọmọ òun sì ń ké o yí pé ẹ̀pà òun ò tóun tún bu díẹ̀ fún un. ó ní ọgbọ́n yìí lòun fi mú ọmọ náà mọ́lẹ̀ nínú yàrá òun tóun sì ṣe ìwà kò tọ́ yìí pẹ̀lú rẹ̀. ó ní gẹ́rẹ́ tóun hùwà ibi ọ̀hún tán lójú òun wálẹ̀ kó tó di pé ọmọ náà sunkún lọ bá ìyá èyí tó bí lọ́mọ èyí tí wọ́n sì fi ọwọ́ òfin tí wọ́n fi gbé òun láti ìgbà náà. Sunday Uche èyí tó ń ta ẹ̀pà ló fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ìtàn ọmọ náà. báyìí nílé ẹjọ́ sì ti ní béèyàn bá ti ṣe ohun tí ò yóò ṣe dandan ni kí ojú rẹ̀ rí nǹkan tí ò yóò rí o. wọ́n ní kó máa lọ rèé lo ìṣẹ̀mí ayé rẹ̀ nínú ọgbà àtúnṣe. lákòótán nínú ìròyìn wa fún tòní iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti fi ọkàn àwọn ọmọ Nàìjíríà balẹ̀ àti àgbà òṣèré ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá Èyìn Láwùrì lórí ìwà búburú kan àti ìwà kòtọ́ kan ètò ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ NURTW Koko Zaria tó wù sí ọ̀gbẹ́ni Láwùrì nínú fọ́nrán kan èyí tí wọ́n fi léde tí wọ́n sì lẹ fọ́nrán ọ̀hún mọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà. alukoro iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí Múyìwá Adéjọbí ti wá sọ̀rọ̀ jáde lánàá Monday wípé
fọ́nrán ọ̀hún àwọn ti rí àwọn sì ti wò ó ní báyìí ìwádìí ti ń bẹ̀rẹ̀ àwọn yóò ṣe ìwádìí lórí ìwà kò tọ́ ọ̀hún èyí tí Koko Zaria tó wù sí Láwùrì èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò Yorùbá o wọ́n ní gẹ́rẹ́ tí wọ́n bá ti parí ìwádìí wọn bí Koko Zaria bá jẹ̀bi ẹni tó bá jẹ̀bi dandan ni kóun náà kó jẹgba òfin ìjọba wọ́n wá fi ọkàn àwọn òṣèré sinimá àgbéléwò balẹ̀ àti àwọn ọmọ Nàìjíríà tó fi mọ́ Láwùrì àti àwọn olólùfẹ́ rẹ̀ wípé ìdájọ́ àti ìwádìí ó ti bẹ̀rẹ̀ báyìí lórí ìwà kò tọ́ ọwọ́ búburú eléyìí àti ìyà èyí tí Koko Zaria tó fi jẹ Láwùrì. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti lè ṣe wa fún ìròyìn tòní títí ojúmọ́ ọ̀la tẹ́tùmá láǹfààní láti bá ọ̀tún ròyìn mí ìpàdé lórí ìkànnì yìí Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ire ayọ̀ Ọlọ́run kò ní fi wá sílẹ̀ ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.